ó yẹ ẹ̀yin tèmi o ọ̀rọ̀ lórí KOLEOSO part 11 season 3 náà ni àtúwà fún gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé mo promise ẹ̀yin fans mi pé èyí máa wá sórí channel yìí láti wá máa gbé yín débẹ̀ bó bá ṣe lọ ní agboolé KOLEOSO wípé mi ò ní ever fi yín lẹ̀ láì fún yín ní information lórí KOLEOSO part 11 season 3 mo tútù dé lọ́jọ́ tòní tá a bá wo déètì èní ní 21st of March 2026 èní ní 21 of March 2026 gẹ́gẹ́ bí ó ṣe wà lójú kàlẹ́ndà tèmi àti kàlẹ́ndà tìyín depend ibi tí ẹ bá ti ń wò mí tó bá ti jẹ́ Nàìjíríà ní tàdé yìí ń lo déètì kan náà èní ní 21st of March 2026 lọ́jọ́ tòní a fẹ́ sọ̀rọ̀ nípa KOLEOSO ibi tí a bá KOLEOSO dé pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń retí KOLEOSO tẹ́ ẹ ti wà worried láti wo KOLEOSO last message tí mo drop ọ̀pọ̀lọpọ̀ ló comment sunday message yẹn wípé I can't wait to watch KOLEOSO I'm ready to watch KOLEOSO part 11 season 3 that is why tí mo ṣiṣẹ́ padà wá léni láti wá tún gbé yín débẹ̀ nínú ọ̀sẹ̀ tí a wà yìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ yín ti ṣe ń retí KOLEOSO ní ọjọ́ Friday yìí ṣé KOLEOSO máa jáde ní Friday yìí àbí kò ní jáde ní Friday ẹ jẹ́ ká jọ ṣe kí ni ẹ jẹ́ ká jọ gbéra wa débẹ̀ lọ́jọ́ tòní make sure pé wo fídíò ìdópin tó bá dé jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ ní lórí Àṣeyọrí TV make sure pé o tẹ subscribe button ẹ Àṣeyọrí TV láti máa ń gbé àwọn olólùfẹ́ wa débẹ̀ bó bá ṣe ń lọ lágbolé sinimá àti ní KOLEOSO bẹ́ẹ̀ ni ibo la bá rọ̀ KOLEOSO dé last video ẹ jẹ́ kí n sọ wípé ní April 12 ní itele send message sí wa message tí itele send ní April 12 tó fún gbogbo àwọn olólùfẹ́ yìí pé ẹ wo message náà lẹ́ ń wò lójú screen yìí message tí itele send ní April 12 ni wọ́n send message yìí láti lè fi hàn àwọn olólùfẹ́ wọn wípé KOLEOSO part 11 bọ̀ season 3 láti lè fi dá àwọn olólùfẹ́ wa lójú pé itele ní àwọn ṣetán láti release KOLEOSO part 11 season 3 ẹ̀yin náà ti ka message yẹn dáadáa ẹ ka message yẹn dáadáa now nǹkan kan wà níbẹ̀ tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí message náà gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé àwa máa gbé yín débẹ̀ bó bá ṣe ń lọ ni ẹ wo bí tí mo underline nínú message yìí itele sọ wípé are you sure you are ready for this oníṣẹ́ ẹ ti ready ẹ wo bí tí mo underline nínú message yìí oníṣẹ́ ẹ̀yin olólùfẹ́ ẹ sure wípé ẹ ti ready fún KOLEOSO part 11 season 3 ohun tó gbé wa wá gan lọ́jọ́ tòní nìyẹn nítorí pé kí ni last video tá a ṣe comment yẹn kéré gan àti share yẹn kéré gan views yẹn kéré gan so itele dẹ̀ ń follow wa ó mọ bó ṣe ń lọ ó ti mọ̀ wípé tẹ̀yin olólùfẹ́ bá ti ready ẹ máa ń fa comment yẹn ẹ dẹ̀ máa ń share video wa lọ́pọ̀lọpọ̀ ìgbà so ìdí nìyí ni itele fi ń wò pé ṣé lóòótọ́ ẹ̀yin olólùfẹ́ wa ṣé ẹ ti gbáradì láti wo KOLEOSO part 11 season 3 video yìí ló máa ṣe àfihàn bóyá lóòótọ́ lẹ gbáradì àbí ẹ ò gbáradì fún KOLEOSO part 11 season 3 tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ ti gbáradì fún KOLEOSO part 11 season 3 ẹ máa dárúkọ àwọn òṣèré tí ẹ fẹ́ kó wà nínú KOLEOSO part 11 season 3 tó jẹ́ pé wọn ti sí nínú KOLEOSO tẹ́lẹ̀ àtàwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ gan àwọn tẹ́ ẹ fẹ́ràn jù nínú KOLEOSO tẹ́ ẹ fẹ́ kó wà nínú KOLEOSO part 11 season 3 ṣé ẹ fẹ́ kí Ọdúnládé wà nínú KOLEOSO part 11 season 3 ẹ drop ẹ ní comment section ṣé ẹ fẹ́ kí Sanyẹ̀rí wà ń bẹ̀ Fẹ́mi Adébáyọ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé Fẹ́mi Adébáyọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nínú Òṣòdìran definitely wọ́n máa wà nínú KOLEOSO part 11 season 3 ó ṣeéṣe kí wọ́n wà ń bẹ̀ so ẹ máa dárúkọ àwọn àgbààgbà òṣèré tí ẹ fẹ́ kó wà nínú KOLEOSO part 11 season 3 ẹ dẹ̀ máa drop ẹ̀ sí comment section wípé itele the icon please drop KOLEOSO part 11 we are ready ẹ máa jẹ́ kí itele mọ̀ wípé ẹ ti ready nínú fídíò yìí tẹ́ bá ń tẹ we are ready ẹ máa tẹ we are ready nínú comment section so itele á mọ̀ wípé lóòótọ́ gbogbo wa ti ṣe kí ni a ti gbáradì láti lè wo KOLEOSO part 11 season 3 nítorí pé kí ni tá a bá ready itele ò ní tètè drop KOLEOSO part 11 gbogbo ẹni tí ẹ bá ti ń follow mi láti day 1 láti KOLEOSO part 1 ẹ ti mọ̀ bá a ṣe ń ṣe kíní tó fi jẹ́ wípé KOLEOSO máa ń tètè jáde táwọn olólùfẹ́ wa ṣe kíní tí wọ́n ń rí wò ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí ní Àṣeyọrí TV níbi táti máa ṣe kíní táti máa gbé yín débẹ̀ bó bá ṣe ń lọ nínú agboolé KOLEOSO àti agboolé àwọn sinimá lólókan jọ̀kan ẹ máa bá wa share fídíò yìí ẹ máa bá wa share fídíò yìí kẹ́dẹ̀ máa fi comment yín ṣọwọ́ sí wa á tún máa pàdé lọ́jọ́ míì so lórí
nǹkan tí mo sọ pé ṣé Kọ́líọ̀ṣọ́ máa jáde ní wíìkì yìí àbí kò ní jáde. Mò ń sọ fún yín wípé ó ṣeé ṣe kí Kọ́líọ̀ṣọ́ má jáde ní this week Friday nítorí pé kí ni à ń retí kọ́mẹ̀ntì ẹ̀yin fáǹsì wa bí àwọn fáǹsì wa bá ṣe gbáradì sí. So bí ó bá wá jáde ní Friday ẹ jẹ́ ká dúró de Friday tó ń bọ̀. Mo mọ̀ pé títí di Friday tó ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa yóò ti gbáradì dáadáa. Á ti sọ fún ìtẹ̀lẹ̀ wípé lóòótọ́ a ti gbáradì láti wo Kọ́líọ̀ṣọ́ part 11 season 3 nítorí pé kí ni tí a bá drop Kọ́líọ̀ṣọ́ part 11 season 3 a fẹ́ kó wọ 1 million views láàrin 1 hour bá a ṣe ń ṣe nìyẹn. So ìdí nìyí tí fídíò yìí bá lè go viral táwọn èèyàn wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dé òpin tẹ̀dẹ̀ tí ń comment tẹ̀ ń like tẹ̀ ń share fídíò yìí ìtẹ̀lẹ̀ á mọ̀ wípé lóòótọ́ a ti gbáradì láti wo Kọ́líọ̀ṣọ́ part 11 season 3. A tún máa pàdé ní next video mi níbi tí màá ti máa ṣàlàyé déètì gangan tó máa jáde nígbà tí ìtẹ̀lẹ̀ bá ti rí fídíò yìí.